ó tún ti rú bọ́bọ̀ o ẹ̀yin èèyàn nípínlẹ̀ Ondo wọ́n ń sọ sẹ́ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti jí gbé o nínú ìjọ Celestial Church of Christ nǹkan dé o ṣé ẹ ń wo àwọn èèyàn bó ṣe kíù sójú títì lọ́sàn-án ganrí lélẹ́yìí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo ẹ̀yin èèyàn ẹ bá ń ké sí gómìnà Ayédàtiwa o tìpínlẹ̀ Ondo pé kí ló ń ṣẹlẹ̀ gangan nípínlẹ̀ Ondo ó ṣe wá jẹ́ pé lemọ́lemọ́ ọ̀rọ̀ àwọn bandit nípínlẹ̀ Ondo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti ń légbà kan jọ̀rin lọ o ó ti ń kọjá àfaradà o ẹ̀yin èèyàn ẹ máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó o ṣíaṣíá ẹ máa bó o kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà kó bàa lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára torí pé kí ni wọ́n ń sọṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú kan tó ń pè ní Usọ níjọba àbílẹ̀ Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. tẹ́ bá ń wo òpópónà yẹn wọ́n ní Lagos to Àkúrẹ́ road gangan níbi táwọn mọ́tò yìí tí wọ́n kíù sí torí pé kí ni chọ́ọ̀chì Celestial yẹn ẹgbẹ́ ojú ọ̀nà báyìí gangan ni chọ́ọ̀chì yẹn wà. wọ́n sì láwọn agbébọn yìí wọ́n gbórí wọ bẹ̀ wọ́n sì sọṣẹ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sá kíjokíjo káàkiri. èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sọ wípé wọ́n ti jí gbé o. nǹkan ti dé o nípínlẹ̀ Ondo àwọn bandit ti wọlé kanlẹ̀ tán yányán ni wọ́n ti gbórí wọlé tán pátápátá ó ti di pé kó bẹ̀rẹ̀ sí ní sọṣẹ́ lójoojúmọ́ bí wọ́n ṣe ń sọṣẹ́ nípínlẹ̀ Kwara. ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o táwọn gómìnà wa àwọn ẹ̀ṣọ́ aláàbò wa tí wọ́n bá tètè máa gbé àwọn ìgbésẹ̀ tó yanrantí tó yẹ kó máa gbé láti sí ń lọ báyìí ẹ wò ó àfàìmọ̀ kó má di pé wọ́n máa bọ́ sí láti ojúlé sójúlé. ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà nípínlẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n ti ń sọ wípé káwọn máa rehabilitate àwọn bandit tó ti jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbé tó ti bà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ wọ́n fẹ́ máa rehabilitate wọn kó máa tún wọn train kó máa orientate wọn kó wọ́n máa dá gbọ́n padà sáàrin àwọn ọmọ ológun. àbẹ́ẹ̀rí pé nǹkan ti ṣe wá báyìí ìròyìn kan ló jáde lánàá òde yìí pé wọ́n láwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n lọ san 2 billion naira owó ransom fáwọn àwọn afẹ̀mí ẹni ṣòfò. bó tilẹ̀ jẹ́ pé NAS wa ìyẹn National Security Adviser Nuhu Ribadu ó ti jáde lánàá tó wá debunk pé federal government ò sówó kankan fún àwọn bandit o. àmọ́ allegation ńlá táwọn ìwé ìròyìn AFP tí wọ́n fi kàn wọ́n yẹn rí i pé eléyìí tó ní agbára ni torí àwọn yìí wọn kàn kí ń dédé ń sọ̀rọ̀ wọn kì í hi ọ̀rọ̀ sọ wọ́n ti ṣe àwọn ìwádìí òfin tó wọn dáadáa dójú àmì ni. àwọn ọmọ tó sọ pé wọ́n jí gbé ní St Mary Catholic School lọ́dún tó kọjá lọ́hùn ní November tí wọ́n ní wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n ní kò kí ń ṣojú lásán náà fi wọ́n lẹ̀ páwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n sanwó ni wọ́n san owó. màá yí fọ́nrán ẹ̀ sókè nísìn tẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ lẹ́nu àwọn tọ́rọ̀ yìí kàn gangan torí fọ́nrán tẹ́ ń wò yìí ẹ̀yin èèyàn níbi tí wọ́n ti sọṣẹ́ nípínlẹ̀ Ondo lónìí olónìí náà ni o òní olónìí gangan ni wọ́n ṣe ọṣẹ́ yẹn kọ́lọ̀ ọba Èdùmàrè kó má jẹ́ kára rìn fẹsẹ̀ sí. ìpínlẹ̀ Ondo gómìnà Ayédàtiwa kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo bí wọ́n ṣe ń sọṣẹ́ báwọn agbésùnmọ̀mí ṣe ń sọṣẹ́ lójoojúmọ́ yìí ó ti ń kọjá àfaradà ó ti ń kọjá be careful tẹ́ ò bá gbàgbé ní Sátọ̀dé tó kọjá yìí ni wọ́n jí ọkọ àtìyàwó kan gbé tí wọ́n sọ pé wọ́n ń bọ̀ láti ìpínlẹ̀ Adó Èkìtì tí wọ́n sọ pé wọ́n ń bọ̀ láti ìpínlẹ̀ Adó tí wọ́n ní ọ̀rẹ́ gangan ni wọ́n ti jí wọn gbé táwọn bandits yẹn bẹ̀rẹ̀ sí ní béèrè 5 million naira forí kọ̀ọ̀kan. ìgbà wo la tó fẹ́ ṣe lè dà báyìí nítorí Ọlọ́run. ìpínlẹ̀ Ondo ti fẹ́ máa dàbí ìpínlẹ̀ Kwara báyìí àfi kọ́lọ́run ọba Èdùmàrè kó tètè gbà wá. ẹ wo ẹni tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ìyún DSP Àbáyọ̀mí Jímọ̀ ó ti sọ̀rọ̀ sókè o. kódà òun gangan ló ń fi ọ̀rọ̀ yẹn tú àwọn ìwé ìròyìn létí onírú àwọn ìwé ìròyìn ló ti bẹ̀rẹ̀ sí ní gbé lọ́lọ́kan òjọ̀kan torí pé kí ni nǹkan bí aago kan ọ̀sán òní níṣẹ̀lẹ̀ àbàmì yìí ló ń ṣẹlẹ̀ o ní Oṣù ìjọba àbílẹ̀ Ọ̀wọ̀ ìyún Ọ̀wọ̀ local government ní ìpínlẹ̀ Ondo níṣẹ̀lẹ̀ àbàmì yìí ló ti ṣẹlẹ̀. DSP yẹn ó sọ̀rọ̀ sókè ó ní pé wọ́n ti mobilize àwọn ọlọ́pàá pé wọ́n ti mobilize wọn lọ síbi tíṣẹ̀lẹ̀ àbàmì yẹn tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ni
wọ́n ní wọ́n collaborate pẹ̀lú àwọn ọmọ ológun ilẹ̀ wa, àwọn local vigilante, gbogbo wọn pátá náà jọ da agbára pọ̀ tí wọ́n sí inú igbó ibi tó sọ pé àwọn agbésùmọ̀mí yẹn tí wọ́n gbà. Àwọn ọmọ ọjọ́ Celestial Church 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sọ pé wọ́n ti jí gbé wọnú igbó lọ. Bẹ́ẹ̀ sì ni àwọn agbófinró wa wọ́n ní wọ́n ti kán lù wọ́n o, wọ́n ti tẹ̀lé wọn. Kàkà tó yẹ kí wọ́n provide drone fún wọn, kọ́kọ́ fi drone yẹn kọ́kọ́ fi survey gbogbo movement wọn, ọ̀nà bo ni wọ́n gbà, ibo ni wọ́n yà sí, àmọ́ kò sí irú nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Ẹ̀yin èèyàn wọ́n kàn ń dààmú báyìí, kọ́ ló má jẹ́ wọ́n dààmú, wọ́n ti kán lu gbó báyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí wá àwọn bandit káàkiri. Ọlọ́run nìkan ni ó jẹ́ kí wọ́n lè mọ ibi tí wọ́n gbà. Tẹ́ ò bá gbàgbé náà ní kò pẹ́ yìí ni wọ́n pa ọba aláyé kan o, nípínlẹ̀ Ondo yìí kan náà ni o, ìpínlẹ̀ Ondo yìí kan náà ni o. Láàárín ọ̀sẹ̀ kan báyìí àwọn bandit ń sọ bí ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Ondo yìí kan náà. Ìgbà ọ̀dà tó fẹ́ ṣe lè dà báyìí nítorí Ọlọ́run. Ẹ̀yin mẹ́tàkùn dábàá bá ń comment kẹ́ máa like, kẹ́ sì máa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ máa bó síasíá, ẹ máa bó kárakára. Bẹ́ẹ̀ náà ni kí wọ́n bá yẹn bó káàkiri tààràtààrà kó balẹ̀ ti tẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Láì dènà pẹnu, ẹ jẹ́ bá yín yí fọ́nrán yìí sókè kẹfà balẹ̀ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ bó ti ṣe jẹ́ gan ní pàtó. Ẹ má yí kó ń bẹ̀, Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà, ẹ kú kalẹ̀. Now tag him. This is the state, Ondo State, where he collects money every month. Look at his people suffering. Kidnappers not let them rest. He said Nigeria is safe now. It's safer than before. Look at it. Look at this video. Tag him. They like kidnapping. Mo join you, Baba. They like kidnapping. This is Usho in Ondo State. Roadblock. People are kidnapping. I love one seller in Usho town. This is Ondo State. Ondo, where he is from. Ondo, you can see how their people are suffering there. Ondo. Community. Tag him. Let him see. No road. Let him see. No road. Roadblock. Illegal. All the road leading to Lagos to Akure was blocked. Illegal. Ayara. Uncle, good morning, sir. Àti wọ ilé yìí o. Roadblock láwa o ní Usho. Ọ̀nà kidnap wájú o. Ní Celestial Church, Usho, Ondo State. Nigeria is the only country in the world that will catch these kidnappers, the bandits, the people that are buying our people, and they will say they have rehabilitated them and sent back to the street. You can see this failed comedian from Ondo State. His governor is failing. He is failing. They are both failing. He is now coming out to say Nigeria is safe. Can you see? Awon car. Ẹ tún káàbọ̀ padà. Ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí sí abẹ́rẹ́ ìpínlẹ̀ tún kí n gbà kan jìkún kọ́lọ́mbà Èdùmàrè kó má jẹ́ kára rìn fẹsẹ̀ sí o lórílẹ̀‐èdè Nàìjíríà. Nàìjíríà ń gbóná jain lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ológun tó sọ pé wọ́n kó wọlé, ìyẹn àwọn ọmọ ológun Amẹ́ríkà àti ìríṣẹ́ ọwọ́ wọn o. Ṣé wọ́n wá gbafẹ́ ní Nàìjíríà ni àbí wọ́n wá fẹ́ excursion? Torí àti ìgbúrò wọn rárá pẹ̀lú pé wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí náà ojoojúmọ́ làwọn agbésùmọ̀mí ni wọ́n ń sọsẹ́ o. Kọ́lọ́run gbà wá, Ọlọ́run nìkan ni ó gbà wá báyìí lọ́wọ́ àwọn agbénipa tó ń fẹ́ sọ Nàìjíríà, wọ́n fẹ́ sọ dìlú tiwọn, wọ́n fẹ́ sọ dìlẹ̀ wọn. Ọlọ́run nìkan ni ó gbà wá lọ́wọ́ wọn. Ẹ máa ń pín kíní káàkiri kó kálé kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ìlérí tí wọ́n làwọn amúṣẹ o, gẹ́gẹ́ bá ṣe ṣèlérí fún yín pé àní jẹ́ kójú yín fọ́, bẹ́ẹ̀ náà láti ní jẹ́ kí tí yín di
tí gbogbo ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti wambi. Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.